ọmọ mi ni Àyìndé lórúkọ ọmọ yẹn. Àyìndé lórí TikTok. So gbogbo àwọn èèyàn dẹ́ mọ̀ ó rò pẹ̀lẹ́ ní bọ́dì. Kí ni ẹ píìsì mi out pé ọmọ mi lélẹ̀ ok bàbá gan tí ó fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀sì lórí TikTok tí ẹ fẹ́ mi náà lọ chance ẹyọ kan pé bó ti yẹ pé wàá gbé mi lọ láìfù bíi méjì àbí mẹ́ta ni pé yá o. káwọn èèyàn fi mọ èmi náà ń bẹ. kán fi mọ èmi náà ń bẹ o. Kí ni ẹ dún mí gan mo pé ọmọ tó gba bẹ́ẹ̀ mi kọjá oró gbogbo èkó kò séyàn tí ò dà mọ́. látọ̀dọ̀ àlejò mi ẹ káàsán o mi gbọ́ yín dáadáa ẹ bá ń sọ̀rọ̀ òkè. ẹ kúrẹ̀lẹ̀ sá. ok ẹ kúrọ̀lẹ́ o ẹ bá ń kí àwọn aráalé. ẹ̀yin aráalé ẹ kúrẹ̀lẹ́ o níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa ní òkè òkun nílẹ̀ yìí ni lẹ́bù rẹ̀ bá ti ń gbọ́ wa àkínyìn o ẹ kúrẹ̀lẹ́ sá ẹ kúrẹ̀lẹ́ má ẹ kúrẹ̀lẹ́ everybody. kí lorúkọ àlejò mi. orúkọ tèmi ni Olúwaṣeun Dada Azeez. Dada Azeez ṣùgbọ́n orúkọ kan tí mo fi sójú òpó ayélujára yẹn lójú òpó ti Facebook táwọn èèyàn bá ń wò Bàbá Ṣójayé. Báwo ni Bàbá Ṣójayé ṣe jẹ́ báwo ló ṣe wá níbo lorúkọ yẹn gangan ti wá kí ló fa orúkọ. nǹkan tó fa orúkọ yẹn náà ni pé ó ti tọ́jú ọdún bíi mélòó kan. bí ọdún bíi mélòó lọ́rọ̀ tá à ń sọ yìí. yóò ti fẹ́ tó bí i 7 years. 7 years. bí ọdún bíi mélòó kan. mélòó kan ṣe ni 7 years kì í pọ̀. pọ̀ rárá. ó yá mò ń gbọ́. so akànṣá àjókòó náà ni àrò nǹkan kan. àbí bóyá kí n tó lọ bẹ̀ yẹn ẹ jẹ́ mú láti bí mo ti mórúkọ àlejò mi dáadáa ọmọ ìlú bó gẹ́gẹ́ lálejò mi ọmọ ìlú wo ni àlejò mi. ọmọ ìlú Ìbàdàn ni mí. tọ̀tún tòsì àbí apá kan. gbogbo ẹ̀. àti ìyá àti bàbá Ìbàdàn wọ́n ní Ìbàdàn kì í wà kán má lágbolé tàbí kán lóko ńbo lóko yín ńbo lágbolé yín Ìbàdàn. ọ̀gá ńlá lágbolé wa. ọ̀gá ńlá ó yá oko ńkọ́. ìyẹn pa kò sọ́mọ Ìbàdàn tí ò lóko. nǹkan táwọn bàbá àwọn tó jẹ́ dádì mi máa ń sọ ni pé alóko ní ọ̀gá ńlá ní sáìdì bíi àwọn kí lorúkọ ibi bá after àpáta yẹn Ọ̀mí. ok ṣébì kan tó wà tó ń jẹ́ ọ̀gá ńlá lọ́nà Ọ̀mí. yes. àdúgbò kan tó wà tó ń jẹ́ ọ̀gá ńlá lápá bẹ́ẹ̀. ok ó yá ìrìn àjò kí ni àlejò mi gangan kẹjẹ ṣe rẹ kí ni àlejò mi gangan ṣe ṣé olórin ni àbí. mi ń ṣe olórin bọ̀ adẹ́rìn pòṣónú ni mí. adẹ́rìn pòṣónú. tí àwọn eléyìnbó ń pè ní kọ́mẹ́dì. kọ́mẹ́dì ok ó yá ìgbà wo ni ìrìn àjò àdó àbí kí n sọ pé ìgbà wo gangan ni Bàbá Ṣójayé rántí tán lè sọ pé ìgbà yìí ni mo rí pé ẹ̀bùn yìí jẹyọ àbí tí mo lè mọ̀ pé mo ní ẹ̀bùn yìí kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ń lò. ibi tí ó ti jẹyọ ni pé bí eré náà ni. láti bí ọmọ ọdún mélòó àbí kí ní láti bí ibo gangan ló ti bẹ̀rẹ̀. ibi tó ti bẹ̀rẹ̀ náà inú agboolé tí mo dárúkọ fún yín náà ni. so ó ti pẹ́ tí mo ti máa ń ṣe ní tátàtà. ok ọdún wo ni tátàtà yẹn bí ọdún bíi mélòó síbi tá a wà ní tátàtà yẹn. bí ọdún nǹkan tí mo ń gbìyànjú àti bẹ̀rẹ̀ ni pé bí ọdún bíi mélòó gangan ni Bàbá Ṣójayé rí pé ẹ̀bùn yìí wà. gbogbo táìmù tí mo mọ̀ pé ẹ̀bùn yẹn ó ti ń ṣò dáadáa bóyá bíi let's say 2021. 2021 ok ó yá mò ń gbọ́. so time 2021 mo ti ń rí i pé ẹ̀bùn yìí ti ń ṣò by time a lè dédé jókòó kéèyàn kankan sọ̀rọ̀ kan àkànlé ọ̀rọ̀ yìí lọ báyìí ó lọ báyìí a lè tó pọ̀ tó yẹ pé yóò mú nǹkan gidi jáde. so àtìgbà yẹn mo ti ń discover pé I can still do this mo lè ṣe nǹkan tí ń jẹ́ comedy. láti ìgbà yẹn bẹ́ẹ̀ni sá. tá a bá wá ní ká tọ́ díẹ̀díẹ̀ bí àwọn iléèwé wo ni Bàbá Ṣójayé ti rìnrìn àjò tán ti là kọjá. mi understand. àwọn ilé ẹ̀kọ́ tí Bàbá Ṣójayé ti là. gbà tí mo bẹ̀rẹ̀ tó yẹ kó jẹyọ dáadáa secondary school ni. nǹkan tí mo fẹ́ gbọ́ gangan ni. tí ń ṣe St. Gabriel. St. Gabriel ó yá mò ń gbọ́. àti bẹ́ẹ̀ mo ti rí pé kinní yẹn ti ń jẹyọ so mo dẹ̀ dá wà nọ̀mánọ̀mà tí mo rárá ń ṣe ní díẹ̀díẹ̀ àti bí ta ti ń ṣe díẹ̀díẹ̀ láti ń ríra ara wa tí mo ti ń réyàn kan mọ́ tí mo ẹ mọ̀ pé dábàá bẹ́ẹ̀ ní ìsìn dábàá ń ṣe content bá ṣe wà ní ìsìn. online láti lè máa múra wa kì í ṣe pé bóyá everybody mọ́ra wọn nọ́mà àti ibẹ̀ láti jọ mú pé ó dàpè ṣe lè dá ok ọjọ́ ìwà wá sọ́dọ̀ mi o ibẹ̀ láti ń mọ́ra wa to the extent pa ti ń mọ́ra wa to the extent pé ibi tá a tún mọ́ra wa dóni lónìí pé mo tún mọ àwọn ẹlòmíì tó tún jẹ́ bíi celebrity. ẹ má ẹ̀ tí ìjà débẹ̀ yẹn
ẹ já máa mú díẹ̀ la ó bẹ̀rẹ̀ láti secondary school níbi ọdún bíi 7 sẹ́yìn àbí ju 7 lọ sẹ́yìn 7 sẹ́yìn ká níbi 7 sẹ́yìn bí ìrìn àjò yẹn ṣe wá bẹ̀rẹ̀ ta ṣé ẹnìkan kan wà tó ṣàkíyèsí pé ẹ̀bùn rẹ o má jẹ́ ó paná. èèyàn tí mo mọ̀ pé ṣàkíyèsí sí òun náà ni tó jẹ́ ẹ̀gbọ́n mi òun náà ló ń dàrẹ́tì mi pé àjẹ́ ká lò ó gbogbo táìmù gbà yẹn mọ̀ pé téèyàn bá ìwọ àwa tó yẹ pé wọ́n ní bí kámẹ́rà some people wọ́n á lo fóònù ibi fóònù yẹn náà bá ti ń lo fóònù yẹn náà ti máa wá editing wo la lè lò tá a fi edit iṣẹ́ pé ẹ jẹ́ ká lo ilé so ìgbà tẹ́gbọ́n mi dẹ̀ ti fún mi lọ́pàá àǹdí yẹn lèmi náà ti ń gbé yẹ̀wò tí mo dẹ̀ ti ń ṣe di àkókò tá a wà yìí. títí di àkókò tá a wà yìí ok mo ń bọ̀. àwọn òkè yìí ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún ọlọ́run tó dá àwọn òkè yìí gbà ní. ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. ta ni wọ́n tún gbé ga o bí kò ṣe bàbá lókè ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún. ọlọ́run tó dá àwọn òkè yìí gbà ní. ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. ẹ jẹ́ ń sáré bẹ́ sí apá bíbá torí àsìkò wa ká wá sọ pé òkè o bàbá Dúrójayé bàbá Ṣójayé oh god Dúrójayé tí a jẹ́ Ṣójayé bàbá Ṣójayé ti bẹ̀rẹ̀ ìgbà wo ní ìgbà àkọ́kọ́ tí bàbá Ṣójayé lè sọ pé mo dúró síwájú kámẹ́rà ó lè má ti jẹ́ pé bóyá ó ti di ńlá o ó lè jẹ́ kámẹ́rà kékèké pé òkè mo tiẹ̀ dúró síwájú kámẹ́rà mo yà mo dẹ̀ post ẹ̀ ìgbà wọn bàbá Ṣójayé lè rántí pé àwọn kọ́kọ́ ṣe yẹn. tí mo dúró síwájú kámẹ́rà gẹ́gẹ́. pé mo kọ́kọ́ record first recording mi pé mo record ẹ̀ mo dẹ̀ post ẹ̀. ṣé lórí fóònù. ó lè jẹ́ fóònù pé mo kọ́kọ́ record báyìí pé mo post iṣẹ́ àkọ́kọ́ ok jẹ́ n sọ báyìí iṣẹ́ àkọ́kọ́ tí bàbá Ṣójayé kọ́kọ́ ṣe tán post. tí mo post. tó jẹ́ first iṣẹ́ tí mo post in time gbà yẹn tí mo mọ̀ pé mo post. tó jẹ́ àkọ́kọ́. ó ní time coronavirus yẹn. that should be 2020 àbí. bóyá 2020 àbí nǹkan. so time gbà yẹn ni mo yaṣẹ́ tí mo pè jẹ́ kí n máa jẹ́ n try iṣẹ́ yìí dream of pé nǹkan tó tún boost morale mi ni pé ó ní ẹ̀gbọ́n kan tó jẹ́ èèyàn tó ń ṣe fíìmù. so mi ti fẹ́ ká débẹ̀ yẹn mo sì ń bọ̀ ń bẹ̀ mo sì fẹ́ mú ìbéèrè dé gbogbo bẹ̀ yẹn ẹ kọ́kọ́ bá mi tó bí ìgbà wo ni ìgbà àkọ́kọ́ tẹ̀tẹ̀ ọkọ̀ ya 2020 ṣé ká mọ̀ pé 2020 yẹn náà mo ya. báwo ni iṣẹ́ yẹn ṣe rìn sí láyé ìgbà yẹn. ìgbà tí iṣẹ́ yẹn ò balance ó wọ́. torí pé àkọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tá a bá ní kàkà méní méjì mo sì ń mú bọ̀ díẹ̀díẹ̀ ni mo dẹ̀ ń rọ̀ṣẹ̀ nítorí ìjọba àkókò tó yẹ pé ẹ ti tètè dé ni àwọn ibi tí mo fẹ́ wọ̀ pọ̀ gan ṣùgbọ́n ká lè cover àwọn ibì kankan ni mo ṣe fẹ́ máa rọ̀ṣẹ̀ báyìí. tá a bá ní kàkà méní méjì iṣẹ́ bàbá Ṣójayé ó ti tó mélòó. by this time. títí di àsìkò yìí. ó ti fẹ́ wọ bóyá bíi tí ó bá yẹ pé torí pé sometimes ẹ mọ̀ pé. tó jẹ́ ti bàbá Ṣójayé tí ì ṣe collaboration tó jẹ́ ti bàbá Ṣójayé ó ti wọ bóyá bíi 400 sí 500. kò yé mi. 400 iṣẹ́ tí mo ti dáyà. 400 minutes àbí 400. ṣe is it minutes no mo ń béèrè lẹ́yọ kọ̀ọ̀kan. 400 àbí 40 lẹ́fẹ̀ẹ́ sọ. 40 mo 400. iṣẹ́ bàbá Ṣójayé ti pé 400. 400. láàárín iṣẹ́ yẹn bíi mélòó lẹ lè rántí lórí tẹlifíṣàn bá mi dárúkọ. ìtí mo rántí ń bẹ̀ náà ni normal tàbá wò pé láàárọ̀ pé normal àárọ̀ bíi weekend it's like let's take it like this bí ọ̀sẹ̀ tó lọ àwa wọ Monday so content mo dẹ̀ yà ń gbà yẹn ni pé ìwọ Ọlọ́run ọ̀sẹ̀ tó lọ sísí òsì lápò mi ìwọ Ọlọ́run dákun jẹ́ kọ́sẹ̀ yìí ò dáa o short kit ni. okay so àwọn yẹn lẹ́ka tó fi jẹ́ 400 ní àbáwọn míì wà láàrin ẹ̀. lára àwọn tẹ́ ẹ sọ pé kí n sọ ni mò ń sọ. ok ó yá ìmí tó tún wá ń bẹ̀ ńkọ́ lélẹ̀ tí mi sọ tẹ̀lé wípé ó yẹ kẹ́ ẹ sọ. ìmí kan náà tó tún wà ń bẹ̀ ó ní àárọ̀ ẹ káàárọ̀ gbogbo lé o so ìyá ẹ̀gbọ́n mi wá sọ pé ìwọ láyé olórí burúkú tẹ̀ ń pa bàbá rẹ lórí ibú àdẹ̀kọ́ tẹ̀ síbẹ̀. ibẹ̀ yẹn náà parí sí. short skit ni because of all those people ń gbà yẹn gbogbo time gbà yẹn èèmọ̀ wa ni pé wọn ti mọ̀ wá gbogbo nǹkan tá a bá fẹ́ yà kò yẹ kó ju either
1 minute or 30 seconds or kó kéré kó dẹ̀ wà meaningful. kó lè pass the message across. tá a bá wá wò pé bóyá bàbá Ṣójayé ń kọ script àbí wọ́n ń try láti fẹ́ gbéṣẹ́ jáde, kí ni lórí àwọn ọ̀rọ̀ wo àbí kí ni message tí iṣẹ́ yẹn máa ń sábà pass? Okay, assuming pé bóyá a fẹ́ create content. Kí ni message tẹ máa ń try láti fi content yẹn pass? And sometimes tá bá fẹ́ pass message gbà mí tí nǹkan bá ṣẹlẹ̀ recently, wey be say nǹkan yẹn ó ti ń pín káàkiri, àwọn èèyàn ti ń gbà, àwọn èèyàn ti ń mọ kílò, a lè mú ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa wà meaningful sí ọ̀rọ̀ nǹkan tí wọ́n ń sọ yẹn. bí àpẹẹrẹ ní ìsìn tá bá wo táìmù tí ká má dárúkọ torórí ètò la wà, tá bá wo bí gbogbo nǹkan Nàìjíríà ṣe ń rí, bí nǹkan ṣe ń high, so a lè mú content tó yẹ pé ó kàn máa pass information pé fáwọn audience pé bóyá bí àwọn tó dàgbà, bí àwọn alágbára, bí a bá fẹ́ pass message wọn, ẹ mọ̀ pé a ní ọ̀rọ̀ tá a lè fi kojú wọn, ṣùgbọ́n tá a bá ṣe content wọ́n á pè content creator ni wọ́n, but a fi pass information fún wọn láti fi lè bóyá wọ́n ń ṣe nǹkan tó dáa àti wọ́n fẹ́ kàn ṣe dáadáa, tàbí wọ́n ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, a fẹ́ sọ pé kàn yí ọwọ́ yẹn kàn bá wa ṣe nǹkan tó yẹ pé yóò tẹ́ àwa gangan lọ́rùn, àwa mẹ̀kúnnù. mo béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan fún mi lésì èwo mo ní pé bàbá Ṣójayé níbo lorúkọ yẹn gangan ti wá, kí ló mú orúkọ yẹn wá? nǹkan tó mú orúkọ yẹn wá náà táìmù gbà yẹn náà ní ìgbà lọ́dún díẹ̀ sẹ́yìn, mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo máa ń láìkì kí n mọ kémi náà máa so pátá àwọn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ díẹ̀, so yẹ yín bẹ́yẹn, so ibi afẹ́fẹ́ yẹ̀yẹ̀ náà ti wá wò, wọ́n á rò pé bọ́bọ́ yìí bó ṣe máa ń láìkì afẹ́fẹ́ yẹ̀yẹ̀ o, òní sì ṣe kí ni wàá ti máa ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ o, ó mọ̀ jẹ́ bàbá Ṣójayé. ètò ẹ̀ mo máa fi ń parí orúkọ mi pé náà máa bẹ̀rẹ̀ pé kí lorúkọ rẹ o ní ọ̀nì present, màá ní bàbá Ṣójayé, ayé ìlàjẹ ká tó jọ̀run, ikú sì lòpin ẹ̀dá, kò sí ìlà ìlò téyìn ó ṣe nílé ayé, ikú lòpin ẹ̀dá, ká ṣe rere ló dáa. ṣe orúkọ ológun tó bá mo fẹ́ tún orúkọ yẹn gbọ́. ẹ fẹ́ tún gbọ́? bàbá Ṣójayé, ayé ìlàjẹ ká tó jọ̀run, ayé ìlàjẹ ká tó jọ̀run, ikú sì lòpin ẹ̀dá, kò sí ìlà ìlò tá a ṣe nílé ayé, ikú lòpin ẹ̀dá, ká ṣe rere ló dáa. bàbá Ṣójayé ọ̀gá mi sà. ọ̀dà ẹ kú gbádùn. yes sir. ok, tá a bá wá ní ká wò ó, gbogbo èèyàn pátápátá ló ní ibi tí ló ní àwọn nǹkan tó máa ń inspire àbáwọn nǹkan tó máa ń mú inspiration wá. bí irú ẹ̀yin, kí ni nǹkan tó máa ń mú inspiration wá fún yín, àbí kí ló máa ń inspire yín tẹ́ bá fẹ́ kọ script àbí tẹ́ bá fẹ́ create content? nǹkan tó máa sábà mú inspiration wá náà ni pé bá a ṣe wà, a lè máa sọ̀rọ̀ tó yẹ pé a kàn lè rí ọ̀rọ̀ kékeré tó jẹyọ tó fọ́nì, ara bẹ̀lẹ̀ màá ti mú nínú rẹ̀, màá wá gbilẹ̀, màá wá tọ̀dọ̀ tèmi sí tí kíní yóò fi lè balance nọ́mánọ́mà. irú ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan pé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ a máa ń yọ lára rẹ̀. ètò ẹ̀ ló fi most time wa tó yẹ pé tí fún òkè sábà kú lọ́wọ́ wa, tó a máa ń like kí n wà lọ́ọ̀nline, so láti lè máa wo àwọn kankan tó ń lọ lọ́ọ̀nline, so dìmọ̀ tí máa ṣe ń rí báyìí ibẹ̀ máa ti máa yọ, máa ti máa ṣe voice note ẹ̀ lẹ̀, máa ti máa sọ pé bí mo ṣe fẹ́ yaṣẹ́ yẹn, bí mo ṣe fẹ́ gbéṣẹ́ yẹn lélẹ̀. so tí n bá ṣe ń rí, even mo lè máa lọ kí n kàn gbọ́ pé yẹn kankan sọ kankan tó wà mí nífù, máa pick ẹ̀, máa wá present ẹ̀ dáadáa. tá a bá wá sọ pé ìrìn àjò kọ́mẹ́dì bẹ̀rẹ̀, ṣé ẹnì kankan wà tó kọ́ bàbá Ṣójayé níṣẹ́ tá a lè sọ pé bóyá mo gba bẹ́ẹ̀ kọjá tó kọ́ mi níṣẹ́? tó kọ́ mi níṣẹ́ ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. tó kọ́ mi níṣẹ́? kò sí anybody tó kọ́ mi níṣẹ́. ó kàn wá náà ni. ó wá ẹ̀bùn. mo dẹ̀ gbà. ṣòye yín bẹ́yẹn, ẹ jẹ́ kí n go line díẹ̀. nígbà tí mo bẹ̀rẹ̀ yẹn, mò ń ṣe tátàtà, mò ń ṣe online group wà, a lọ ń bára wa, èèyàn náà wá ń bá mi, mo wá ń bá. ṣòye yín bẹ́yẹn, so ìgbà tí ó wá tó bí ọdún díẹ̀, mo wá pàdé ẹ̀gbọ́n kan. ẹ̀gbọ́n yẹn bí ọdún bíi mélòó ni nǹkan tá à ń sọ yìí? gbogbo táìmù gbà yẹn ó ti ṣe díẹ̀. yóò ti tó bí 5 years. yóò ti tó bí 5 years ṣá. ok. so mo wá pàdé ẹ̀gbọ́n yẹn
mo wá like iṣẹ́ wọn èmi wá ń sábà lọ́dọ̀ wọn. ẹ like ẹ as in. mo like the way bí wọ́n ṣe ń gbé kámẹ́rà. ok mo fẹ́ sọ pé bóyá ṣe like ẹ online ṣe àmọ́ bóyá ẹ wo ṣe yẹn wá like ẹ. no kì í ṣe like nǹkan tí mò ń ta láti sọ. àjọ yaṣẹ́ papọ̀ wọ́n ti wá pè mí wọ́n wá bá èmi. wá èmi náà wá lọ bá wọn. sojú ẹ̀ báwọn ṣe ń yaṣẹ́. ṣé online náà ni connection yẹn ti wá. online ni connection ti wá tá a fi jọ pàdé. ok so ìgbà tá a jọ pàdé iṣẹ́ wọn wá ń tẹ́ mi lọ́rùn mo á gbé jẹ́ kí n máa gain experience torí kò sẹ́nibọ̀dì tó mọ̀ tán èèyàn máa ń gbàkún gbogbo nǹkan ni so èmi wá ń gbàkún látara tọ̀dọ̀ tiwọn wọ́n máa ń lò mí síṣẹ́ iṣẹ́ wọn mo dẹ̀ máa ń like èmi náà dẹ̀ máa ń dá yaṣẹ́ tọ̀dọ̀ tèmi present torí gbogbo time tí mo sọ yẹn mo sọ pé iṣẹ́ yẹn ó lọ kọ́lọ́fín bọ̀ ìgbà tèmi wá rí àwọn tó bá mi straight yẹ ó tún yàtọ̀ sí. dájú ìgbà tẹ̀yìn bá gba ìmọ̀ kún ìmọ̀. ẹ get point yẹn so gbogbo time gbà yẹn ìgbà tèmi náà ti wá ń bá wọn yaṣẹ́ iṣẹ́ wa ń tò connection mi tún wá ń wá ta tún wá ń jáde síta pé àfẹ́ lọ bá lágbájá ya iṣẹ́ ṣùgbọ́n ẹni yẹn kọ́ ló ń fọ̀rùn kẹ́ ẹni yẹn torí ẹni yẹn ò sí mọ́. ṣé adẹ́rìn-pòṣónú lẹ́ni yẹn náà adẹ́rìn-pòṣónú lẹ́ni kí lorúkọ ẹni yẹn. Lee lorúkọ ẹ̀. Lee Abeli. gbogbo àwọn tó bá ń gbọ́ mi kétékété báyìí ẹni yẹn wà ń ṣáìdì olómi. kọlọmba wa fọrùn kẹwọn àmín kọlọmba wa so kò ní rọrùn fún wọn. true wọn náà ló gbé mi kó èèyàn tí gbogbo àwọn èèyàn ń pè ní Paul olùkọ́ni. ok true ẹni yẹn lè fi meet olùkọ́ni ní bóyá bíi 2022 to 2021 ṣá láti join yaṣẹ́. mo ń bọ̀ lápá abẹ yẹn. ok mo ṣe ń padà bọ̀ lápá abẹ táìmù yẹn dẹ̀ ti lọ. ok ẹja kù ní ìfẹ́ ó láwọn ibìkan tí mo fẹ́ touch bẹ́ẹ̀ mo ní kí n tún kúrò ń bẹ̀ torí tún bá ní kí n fa ó possible ká fa àfàjá táìmù máa lọ. ó yẹ ẹja kà ní méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún ẹ bá mi dárúkọ comedian márùn-ún àbí kí n sọ pé comedian yìí náà ládẹ́rìn-pòṣónú márùn-ún tó yẹ pé ẹ lè fọwọ́ sọ̀yà pé no tún bá ń gbọ́ṣẹ́ ni àbí tún bá ń woṣẹ́ ni ó máa ń inspire mi yàtọ̀. ok ẹ jẹ́ ṣe báyìí ẹ má ti ń jẹ lọ bẹ́ẹ̀ ẹ bá ń dárúkọ adẹ́rìn-pòṣónú márùn-ún tẹ nífẹ̀ẹ́ sí jù tẹ láìkì jù. ẹ ṣe fíìmù àbí. ṣé kí n wọnú ẹja kọ́kọ́ dúró lé àwọn comedian content àbí àwọn content creator tó ń jẹ́ comedian tó ń jẹ́ ibi tẹ́ ẹ fi sí. ok mo láìkì bàbá Kàmọ́. wàhánà. mo dẹ̀ láìkì olùkọ́ni náà. 2. mo láìkì Ozin. 3. mo láìkì Kàmọ́ náà. 4. ọkọyọkan. comedian pọ̀ náà. mo mọ̀. kí ló wá dé tẹyọ kan wá lé láàrin gbogbo comedian tó pọ̀ bá a ṣe ní comedian tó pọ̀ tó yìí. normal ní comedian tó pọ̀ bọ̀ oníkálukú bí tá a jọ fìsí yàtọ̀ síra wọn. àwọn kankan wà tí mo ń wò ìbóyẹ kẹ́ ti dárúkọ kẹ́ ti dárúkọ gan kí n tiẹ̀ ti dárúkọ ta ni. lára àwọn comedian tó wà. ẹ mọ̀ pé nǹkan téèyàn bá ṣe nífẹ̀ẹ́ èèyàn sí yàtọ̀ sí ọ̀rọ̀ pé bóyá comedian pọ̀. ṣé mẹ́rin péré lẹ wá ní. mo dẹ̀ láìkì bọ̀bọ̀ Funny Mr. Funny àbí kí náà ti ń pe ẹ̀gbọ́n yẹn. ẹ mọ̀ dáadáa báyìí lẹ ṣe láìkì ẹni tẹ́ mọ̀ dáadáa. Yíbò ni mo kàn máa ń láìkì content òun náà. láàárín àwọn márùn-ún ẹ bá mi yọ mẹ́ta. tó dáa. mẹ́ta ẹni sùúrù mẹ́ta tó yẹ pé ẹ wàá bá mi tò àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bẹ́ẹ̀ ṣe láìkì wọn sí. mo láìkì bàbá Kàmọ́. number 1 so bàbá Kàmọ́ number 1 tẹ láìkì jù. mo láìkì wọn. mo dẹ̀ láìkì Paul náà àti Ozin. ta ni Paul yẹn. Paul ni olùkọ́ni. ok àti Ozin. bẹ́ẹ̀ni. ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ láìkì jù nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta èwo nu wọn lẹ ti bá ṣiṣẹ́ papọ̀. olùkọ́ni mo ti bá ṣiṣẹ́ pọ̀. bàbá Kàmọ́ ńkọ́. ẹ̀kan lèmi àti bàbá Kàmọ́ jọ pàdé adẹjọ́ sọ̀rọ̀ àti ìjọyàṣẹ́. ẹ dárúkọ Ozin lẹ́lẹ́kẹta ẹ̀yin àti Ozin ńkọ́. Ozin àtijọ́ pàdé lórí set. jẹ́ ẹjọ́ sọ̀rọ̀. àjọsọ̀rọ̀ akàn kíra normal kìkì nínú trance. ok láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta ló wá inspire yín jù láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. èèyàn tó inspire mi jù tó tiẹ̀ gbé mi débẹ̀ wọn ni olùkọ́ni. báwo ló ṣe wá jẹ́ pé ẹ fi wọ́n sínú báwọn ẹ̀pọ̀n lẹ láìkì jù. normal ìyẹn ò ní mí nìyà. wọn ni mo ṣe ní pé ẹ bá mi tó mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ṣe láìkì wọn tẹ̀léra wọn sí.
ok ká ṣẹ̀ṣẹ̀ gbé àbí. ṣẹ̀ṣẹ̀ gbé ìyẹn ti lọ. ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn. ìyẹn ti lọ. so ṣe tá a bá ń sọ̀rọ̀ láàrin gbogbo àwọn mẹ́ta yìí àwọn mẹ́ta yìí tata dárúkọ yẹn náà inspire yín jù. tá a bá wá ń sọ̀rọ̀ láàrin wọn ta lẹni tó yẹ pé ó lè tó yẹ pé tẹ bá ń sùn lọ́wọ́ ẹ̀ ń sùn ẹ̀ ń ṣe fàájì bóyá ọmọ yín tún wà pẹ̀lú yín tẹ̀ ń ṣe fàájì tó yẹ pé tó bá kàn pẹ́ fún yín ẹ̀ ló lágbájá wá bá mi bí báyìí mo fẹ́ ká jọ yaṣẹ́. olùkọ́ni. irú òzè nǹkan tó zè ń bá pè yín tẹ́ ẹ ti jọ yaṣẹ́ rí. tá a jọ yaṣẹ́ rí tó bá pè mí nọ́mánọ́mà máa dá a lóhùn. bóyá kí n dẹ̀ fi sí báyìí bóyá kí n sọ báyìí bóyá kó lè clear dáadáa pé ká gbà pé láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ta lẹni tó jẹ́ pé òun ń gbẹ̀yìn láti bá ṣiṣẹ́ pọ̀ tó yẹ pé ó wù yín àbí bóyá kí n dẹ̀ ní láàrin àwọn márààrún tẹ́ dárúkọ káyé lè fẹ̀ dáadáa pé òun ń gbẹ̀yìn pa ẹni owó ṣẹ́mọ̀ tó bá jẹ́ olórin sìn tó bá jẹ́ olórin ní màá ní nínú àwọn olórin tó wà lókè èwo nu wọn ló jẹ́ pé ẹ wò pé kẹ́ẹ̀kan ṣe kòlábò pẹ̀lú so tá a bá ń sọ̀rọ̀ pé láàrin àwọn comedian márààrún tẹ́ dárúkọ ẹ̀ mo mọ̀ fẹ́ káyé fẹ̀ dáadáa ni o èwo nu wọn ló jẹ́ pé àbí kí ni àwọn wo nínú wọn ló jẹ́ pé ẹ̀ ń pòǹgbẹ pé ó wù mí láti bẹ́ẹ̀ ní yaṣẹ́ ó wù mí láti bẹ́ẹ̀ ní yaṣẹ́ kí n ti àpíà nínú iṣẹ́ nìyí. yàtọ̀ sí tí mo ti àpíà rì. ẹ ti àpíà láwọn kan rí sọ àlẹ́ ká eléyìí tẹ́ ti àpíà yẹn which means eléyìí tẹ́ ti àpíà yẹn ẹ ti jọ wà yẹn ti wà so ká yọ ìyẹn kúrò which is olùkọ́ni àbí òun lẹ ti àpíà nínú iṣẹ́ dáadáa. ó pọ̀ gan. so àwọn tó kù ńkọ́. èèyàn tí mo sì lè sọ náà ni kò ju. tó ẹ pé ẹ mọ̀ ẹ pé ó ń gbẹ̀yìn ló ń gbẹ. Ozen yẹn. ó wù yín kẹ́ bó Ozen yà ṣe. bẹ́ẹ̀ tí ìjọ pàdé àtijọ́ pàdé bọ́ àtijọ́ yà sọ̀rọ̀ àjọsọ akànkíra. ṣe make attempt láti bá sọ. ṣé mi make attempt torí nǹkan tí mo máa ń rò ni pé tó bá tó time tíṣẹ́ mi bá jẹ tó bá nídìí mi tó wò pé this thing is like ká náà má jẹ́ ń lọ síbẹ̀ yẹn. mo ń gbọ́ owó mi kí n fẹ́ gbọ́ ibẹ̀ yẹn gan ẹ má yẹ ká gbọ́ ibẹ̀ yẹn gan mo fẹ́ gbọ́ tó rẹ̀ ló jẹ́ kí n tẹ́tí dáadáa tí iṣẹ́ bá dé. tí iṣẹ́ bá dojú iṣẹ́ tó fẹ́ pé wọ́n mọ̀ pé ẹni yìí bóyá bíi ká gbé lọ sí bóyá bloggers kan tó yẹ pé ẹsẹ̀ múlẹ̀ tó dédé post content mẹ́yọ̀ kan ó máa nídìí mi ó máa wá gbogbo ọ̀nà láti reach mi. which means torí pé blogger ò tí ì gbé yín kò tí ì gbé mi kó wá yín. kì í ṣe pé bóyá bloggers ìgbà míì iṣẹ́ náà tí iṣẹ́ yẹn bá ṣe dáadáa ẹ mọ̀ pé sometimes tá a bá post àwọn kan á bá wa post ẹ̀ débì kan tí ẹnìkan ó like tóun náà tún post tí ó wà dọ́dọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan. ẹ jẹ́ kí wọ́n wá ti bẹ̀yẹn rìn báyìí gbogbo iṣẹ́ ló ní up and down. bẹ́ẹ̀ ni mo ti fẹ́ máa àkókò yẹn ó ti lọ. èmi náà rí pé ojú ọjọ́ kò sí mú solókun. so ẹ jẹ́ ti bẹ̀yẹn gbà báyìí gbogbo iṣẹ́ pápátá ló ní òkè àti ìsàlẹ̀. bẹ́ẹ̀ ni. ṣé ọjọ́ kan ti wà rí bóyá ẹ bá any content creator sọ̀rọ̀ tó tọ̀ yín down tó dẹ̀ pé ìdíwé tó fi tọ̀ yín down kò jọ bí wọ́n fìyàn ṣe ẹ̀yà àbọ̀n fìyàn pa. kò tí ì jẹyọ rí. kò ṣẹlẹ̀ rí. ẹ tí ì bá ẹni content creator pàdé tẹ kan àlàyé wù mí kájọ yaṣẹ́ tó dẹ̀ ní èmi àti ẹ̀mí ìráyè tiẹ̀ àbí mi tí ì ṣe tán àbí kò sáyè àbí mo busy. ṣé ó ṣẹlẹ̀ ṣá èyí tí mo mọ̀ pé ó ṣẹlẹ̀ gbogbo táìmù àti mo wà lọ́dọ̀ lì yẹn ni kéde ẹ̀ ṣe pé bóyá fẹ́ lọ bá èèyàn wọ́n pé wàá ṣe show ni wọ́n wà tètè dá wa lóhùn pé ẹ jẹ́ káwọn ẹnìkan pàfọ́ọ̀mù nǹkan tó bá fẹ́ pàfọ́ọ̀mù ní lójú àwọn èèyàn so òdiwọ̀n bọ́n ṣe àdírẹ́sì wa ń bẹ̀ yẹn ó tọ́ṣì mi ó ká mi lára pé ìbínú gan la fi kúrò ńbẹ̀ so àwọn èèyàn ló wá ń pè wá náà gba náà bá pa àwọn bọ̀bọ́ yìí náà ní kí lorúkọ ẹ mọ bí kéèyàn wá lọ ní orí stage ká sáré fẹ́ perform ká wá perform débi kan bóyá that guy is like bóyá ó ti mọ tí yóò ní ìdíwọ́ bó ṣe ṣe inú gan bí àwọn ẹlòmíì tó yẹ pọ́n bínú ẹ̀ pé kí ni àwọn pé àwa gan tá a ti mú yín tó yẹ pé a sì ń fún yín jọ ẹ̀yàn kankan dédé wá ìgbà tá a máa gbọ́ wọn lẹ́ni yẹn ti mọ tí yóò tó yẹ. MC ni. no kì í ṣe MC. content creator ló náà. no ara wọn bí audience bóyá òun náà dẹ́ ní bóyá bí power and díẹ̀ bóyá ó ti wá mọ tí ọdún àwọn olórin ẹ̀ mọ̀ pé tán bá present. ṣolórin lẹni ẹ. no ẹni yẹn ṣolórin so nǹkan tí mò ń try láti sọ ni pé ibi tá a lọ yẹn ẹ mọ̀ pé olórin máa ń wà ńbẹ̀ oríṣiríṣi èèyàn ló máa ń wà ńbẹ̀ so olórin ti ṣe tiẹ̀ bíi mélòó kan so àwọn tó jẹ́ àwọn
comedy káwa náà wọlé ẹlòmíì ti ṣe tọ̀dọ̀ tiẹ̀ so ìgbà táwa wá fẹ́ ṣe bẹ̀rẹ̀ tọ̀dọ̀ tiwa wá ní ẹ jẹ́ ká máa gbóhùn lọ kankan kíní ẹ ó ru everybody lọ kẹ́pẹ́ kí ni. ṣé bó ṣe wá sọ yẹn wọ́n wá ní kẹ́ kúrò lórí stage. no ìdíwọ́ bó ṣe ṣe yẹn everybody kan wò pé what's the meaning of this kíní kankan ló la gbà ṣáà gbó lọ́wọ́ ṣe bí torí pé online ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ online sometimes gbogbo nǹkan náà kọ́ lẹ́yìn èèyàn máa sáré gbowó lé lórí pé kí lorúkọ ẹ̀ so nǹkan tó jẹ́ kó dáa pa wá wò pé àṣà gbó lọ́wọ́ yín ni ṣé owó táwa gan fi ṣe expenses lè bí gan sẹ́ ṣé kò lọ fájù bẹ́ẹ̀ yẹn lọ so nǹkan tó tí mo ṣe rò pé. so lọ́jọ́ yẹn ẹ lè perform. àti ẹ perform. sẹ́yìn lẹ bínú kúrò àbí wọ́n ní kẹ́ kúrò lórí stage. gbogbo wa ẹ bínú kúrò lórí stage. gbogbo wa torí kíní ẹ ó bí everybody nínú kì í ṣe pé bóyá èèyàn kan ló bí nínú tó fi wò pé jẹ́ n kó mbẹ́. ok abeli yẹn lẹ tẹ̀lé ńgbà yẹn tẹ́ fi jọ lọ ṣé gbogbo iṣẹ́ náà gẹ́gẹ́ mo ṣe sọ́lẹ̀ kan gbogbo iṣẹ́ ló ní up and down ṣọ́jọ́ kan ti wà rí tẹ́ ti jókòó pé bóyá pẹ̀lú àwọn kan tójú mi ti rí ní iṣẹ́ ó dà pé mo fẹ́ quit ó dà pé mi fẹ́ ṣe mọ́ tẹ́pẹ́ kan wípé ó dà pé mo ti rìnrìn àjò mo ti gbìyànjú nínú iṣẹ́ yìí ṣùgbọ́n ó dà pé kò fẹ́ ṣe bó ṣe ó ti fẹ́ sún mi. kò sí bí ó ṣe ní mọ́ wà gbogbo táìmù gbà yẹn náà ni pé bí kíní yẹn náà ti wá rí. kí ló fà ń gbà yín báwo ló ṣe ṣẹlẹ̀. nǹkan tó fà náà ni pé bí kéèyàn kọ́yàn kan kì í ṣe pé bóyá ọmọ yẹn náà kì í ṣe pé bóyá èmi mo gbé láti ilẹ̀ ṣe understand bọ̀ ìgbà tó ríṣẹ́ mi bí àṣà bí mo yẹ sọ yẹn èmi mo wá brought ọmọ yẹn mo wá balance yẹ dáadáa ó standi. ká ṣàṣẹ pé ó gba abẹ́ yín kọjá. ó gba abẹ́ mi kọjá so bó ṣe gba abẹ́ mi kọjá yẹn ó lọ ó máa ń disturb mi dáadáa yaṣẹ́ gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀ ẹjọ́ máa ń yaṣẹ́ àjọ máa ń yaṣẹ́ kó dáṣẹ́ àjọ máa ń yaṣẹ́ tó yẹ pé mo máa ń gbé irú bí mo sọ pé mo mọ lágbájá báyìí mo máa ń gbé débẹ̀ pé kí lorúkọ ẹ̀ tó yẹ pé tá a bá fẹ́ lọ síbẹ̀ ibù yẹn gan kó tó lè gbàyàn pé bóyá omi yẹn kan dání yóò ti máa rí iṣẹ́ ìwà àtẹnìyẹn pé bóyá ọmọ tó jẹ́ pé lè kóòpù ní tí èsì àwọn ọmọ tó yẹ pé yóò lọ máa ṣe làálàá pé kinní kan so by the time I brought the guy kì í ṣòwò nìkan ọkùnrin kan obìnrin kan mo gbé dáadáa tó yẹ pé mo gbé débẹ̀ kàn ṣe gbé bẹ́ẹ̀ débi náà gbé débẹ̀ and nǹkan tó jẹ́ kí kinní yẹn ru mi tó bí mi nínú ni pé àjọ yaṣẹ́ so wá jẹ́ nǹkan tó yẹ pé èèyàn tó yẹ pé àwọn èèyàn mọ̀ bíi TikTok ni. lórí TikTok kí lorúkọ ẹ̀. ẹ̀mọ́jà dárúkọ ẹja filẹ̀ kí ló fẹ́ sọmọ yẹn kí lorúkọ ẹ̀. ọmọ mi ni Àyìndé lorúkọ ọmọ yẹn. Àyìndé lórí TikTok. so gbogbo àwọn èèyàn dẹ́ mọ̀ ó rò pẹ̀lẹ́ ní bọ́dì kí ni ẹ píìsì mi àwọn tó gbé ọmọ mi lélẹ̀ ok bàbá gan tí ó fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀sì lórí TikTok tí ẹ fẹ́ mi náà lọ chance ẹyọ kan pé bó ti yẹ pé wàá gbé mi lọ láìfù bíi méjì àbí mẹ́ta ni pé yá o. káwọn èèyàn fi mọ èmi náà ń bẹ yẹn. kán fi mọ èmi náà ń bẹ o tí yẹ bá ọmọ yẹn ṣe ọ̀rẹ́ yẹn wá pa mí lẹ́yìn wá ìfẹ́ mọ́ gbéyàn dì bẹ́ẹ̀ mọ̀ pé kíní kan pé mi ti ẹni bọ́dà láti gbẹ́ ní bọ́dì even kó o ní pé kí ló kọ ẹ ó mọ̀ wò mí báyìí ni aláyẹ gbé mi náà dì bẹ́ẹ̀ kíní kan bí ìṣe mọ̀ wò ẹ́ ni kíní yẹn mo ń gbọ́ kíní yẹn dún mí gan mo pé ọmọ tó gba bẹ́ẹ̀ mi kọjá oró gbogbo èkó kò séyàn tí ò dà mọ́. tó náà ti wà ń bẹ̀ ní TikTok. ó ti ó wá kókó padà wá sẹ́yìn pókè àwọn tá a jọ bẹ̀rẹ̀ pé ó yá jẹ́ ká tiẹ̀ fà á o pé ok ẹni yìí o kò dé level òun bọ̀ òun ti bàlá bẹ́ẹ̀rẹ̀ rí tó yẹ pé òun náà ti gbé débẹ̀ kí ni ẹ pèsè mo ní mi ní train èèyàn kan wá sọ́dọ̀ mi pé kí lórúkọ ó ra gbogbo ẹ̀ kí ni ẹ ṣì ń dùn mí pé ọmọ mi àjọ ya Pampe guys ni nà. Pampe guys báwo ni ẹ ṣe lọ. ẹja sáré ya bẹ̀rẹ̀ kí n kàn gbọ́ díẹ̀. ṣé Pampe guys normal bí àwọn tó bá jẹ wá lówó normal á kàn lọ gbé wọn ni pé ẹ jẹ wá lówó a máa create content fún. ìwòdúrin of pé ká sọ bí àwẹ̀ táwọn èèyàn lò lọ yẹn a sì ṣe content kan tó yẹ pé ó dẹ̀ make sense tó yẹ pé a create àwọn èèyàn tó yẹ pé àfa tó ń ṣe wáàsù fáwọn èèyàn ó jẹ Pampe lówó òun náà dẹ̀ ló ń wàásù pé òun ló ń ṣe preach fún wọn pé ẹ mọ̀ ṣe jẹ gbèsè ẹ mọ̀ ṣe ṣègbà ẹ mọ̀ ṣe àṣẹyìn náà jẹ gbèsè paṣẹ arú ni o àgbè lọ́mọ tí ń gbé mi lọ ni ẹ mọ̀ gbé wọn lọ bẹ́ẹ̀ lẹ sọ so Pampe gàásì aṣá fà á so èmi ò tètè fura pé nǹkan kan fẹ́ sọ́ọ̀pù gbogbo táìmù iṣẹ́ tí mo mọ̀ pé yá pẹ̀lú mi last ó ní pé ìtì ẹ̀ lè gbàgbé yẹn iṣẹ́ yẹn àwa náà lájọ ya iṣẹ́ yẹn normal
ta ló níṣẹ́ náà yìí méjèèjì. èmi mo níṣẹ́. okay. even gan olùkọ́ni gan sef gan àwọn ló fowó wọn gba kámẹ́rà nígbà tí iṣẹ́ yẹn ṣì ń hot bí àṣà ọ̀rọ̀ tí mo sọ fún yín pé nǹkan tó bá ń rìn táìmù gbà kan tábà ti rí pé ó ti fẹ́ máa jẹyọ ò la máa ń sábà ṣiṣẹ́ lé lórí. even gan olùkọ́ni ló kọ́kọ́ fi kámẹ́rà rẹ̀ kọ́kọ́ gbé iṣẹ́ yẹn ta kọ́kọ́ ìyáṣẹ́ yẹn táìmù gbà yẹn ó dẹ́ rìn dáadáa wébi sí àwọn tó jẹ́ wà lẹ́kọ̀ọ́ sọ pé ká lọ sí Èkó pé kí ló kọ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ilé ayé yìí kí ó tó di pé èmi náà ṣe mọ̀ pé this life is 50-50 mo rò pé Èkó ká lu Èkó ẹ máa lọ lórí wa ṣe you understand èèyàn tí yóò mọ̀ tó tún wá jẹ́ pé state tí wàá kí wàá ṣe ní sọ̀ràǹdì Ìbàdàn tó yẹ pé ibi tí mo fi sí ibi tí mo mọ̀yàn sí pé jẹ́ ká lọ yaṣẹ́ ní kí lórúkọ ẹ̀ lẹ́kọ̀ọ́ so one guy ní táìmù gbà yẹn ó sọ fún wa pé ká wá sí Èkó pé ìgbà tóun ti lọ wo social media pé àwa là ń jẹ́ Palmpay guys bọ̀ yẹ kí n kọ́kọ́ ṣọ́ọ̀tì ẹ̀ lọ sí ibi tí mo ti. kẹ́ tó ṣọ́ọ̀tì ẹ̀ ń fẹ́ bèrè nǹkan kan. ok ṣé Palmpay guys yẹn òun dá dúró gẹ́gẹ́ bí aspect kan lọ́tọ̀ àbí bàbá Sójayé náà ni Palmpay guys. no ẹ mọ̀ pé online lé orí Instagram ok ṣé mọ̀ pé tẹ́ bá wo bí ìsàlẹ̀ báyìí ó máa lórúkọ tán máa ń kọ síbẹ̀ tẹ́ bá wo bí òkè báyìí ó máa lórúkọ tó wà ń bẹ̀ so wo táìmù gbà yẹn bàbá Sójayé dá wa òun náà Àyìndé òun náà dá wa a wá lọ fi Palmpay guys yẹn síbi òkè yẹn which is pé téèyàn kan bá ṣáṣe orúkọ wa ó máa rí Palmpay guys. ok Palmpay guys yẹn lẹ méjèèjì fi so ara yín papọ̀. so ara wa papọ̀. ok so gbogbo táìmù gbà tó ní ó fẹ́ ṣe àkànṣe àyà akérètì kọ́ńtẹ́ẹ̀tì kan pé ó ní ọ̀gá mi ò ṣiṣẹ́ mọ́ o pé kí lorúkọ ẹ̀ aṣáyàṣẹ́ Àyìndé ó yá jẹ́ ká máa lọ bí tí a ti fẹ́ lọ máwọn onígbèsè ó ní bó ṣe jáde nìyẹn kò wá wọ aṣọṣẹ́ ọ̀gá mi èmi ò ṣe Palmpay olórí burúkú kankan mọ́ o ipe content mo ń tra láti sọ fún yín content lè fi create mo ń fi create pé èmi ò ṣe Palmpay guys kankan mọ́ o pé èmi ti rí màmú olówó kan tó fẹ́ mọ gbé mi débẹ̀ ibẹ̀ mò ń lọ ní ìsìn Àyìndé ò ní ṣe báyìí fún mi tẹ́mi nìkan bá dá lọ bẹ̀ yẹn yóò di kinní à ń lè ráwọn tá a fẹ́ gbé ó ní ọ̀gá àbí ẹ̀ mọ́ bá mi sọ kankan mọ́ bó ṣe mú fún pé hello jẹ́ ń pe madam Kashi kúrúrú nọ́mbà àwọn lọ switch off ó pè bí ẹ̀mẹ́ta kò lọ mo ní má wọrí o aṣọ́ṣẹ́ mi kó bá ń dá padà by the time tí mo máa wọ other side báyìí tí mo máa padà báyìí ọ̀gá mi ibo lẹ́ni pa ti fẹ́ ṣe Palmpay guys yẹn ọ̀dọ̀ yá ẹ ló ti ṣe àṣẹ ní briefly so kí wọ́n lọ síbi tèkó tí mo sọ nípa tèkó yẹn ẹni yẹn pè wá during of that time ẹ mọ̀ pé our content creator a ṣe máa link máa ń wo olórin bóyá olórin ló máa link mọ́ wa ni during of pé kàn bá lè mọ orin ẹ̀ ẹ mọ̀ pé nínú orin tán bá kọ àwa máa yọ content ńbẹ tó máa máìmù mọ́ orin yẹn so that time ìwà tẹ́ bá bá wọn promote ó ti yé yín so ní gbogbo time gbà yín ó ní guy kan ó sọ pé ó dà pé Saturday ní àbí Friday ó sọ fún wa pé òun ti confam wa o mo ń gbọ́ yín pé òun ti confam wa pé a gbọ́dọ̀ present a gbọ́dọ̀ show ní show òun which is ó dà pé birthday party ni so ẹni yẹn náà yàn tẹ everybody náà mọ̀ ni. ìyẹn lẹ́kọ̀ọ́. no ti Ìbàdàn tèkó yẹn wọ́n fẹ́ pè wá fúnṣẹ́ káwá bá wọn yàṣẹ́ ni ti Ìbàdàn yẹn àtijọ́ wà tó yẹ pé mo ti bá ṣe èmi nìkan mo bá promote ni so yẹn so wá ní bàbá Sójayé gbọ́dọ̀ wá o pé kí ló kọ ẹ Soundboy náà wá Soundboy yẹn gbà yẹn lèmi àti Soundboy jọ pàdé. comedian kan náà ló ń jẹ́ bàbá mi. Soundboy yẹn olórin lòun kò sẹ́nibọ̀dì tí ó mọ̀ òun náà tí mo ṣe ń sọ yìí àwọn tó bá mọ̀ wọn máa mọ̀ pé mo táìmù gbà yẹn lèmi àti Soundboy àti kọ́kọ́ jọ pàdé bí kan rí ká tó jọ pàdé ní ibi bẹ̀ yẹn so bọ̀bọ̀ tí mò ń sọ yẹn ni olórin tí mò ń sọ yẹn ni o àwa lọ síbẹ̀ pé àwọn yẹn á mọ̀ tó bá yẹ pé wọ́n lè dúró di káyàṣẹ́ yẹn even gan máìdí tọ̀dọ̀ tèmi o èmi ò fẹ́ lọ tèmi ò dẹ̀ mọ̀ pé Èkó wọ́n mọ value nǹkan ju Ìbàdàn lọ I can still say it anywhere àwọn lè fowó wọn promote bá rí pé ó ní value but Ìbàdàn ẹni ẹ lè ní value kó ní kí lórúkọ ẹ̀ but àti fi kíní wọn lẹ̀. tí òun bóyá òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn content creator fi máa ń sá kúrò nílùú Ìbàdàn tán sá lọ sí Èkó tán bá wá padà wá rí owó tán lẹ́kọ̀ọ́ wọn tún máa padà bọ̀ ń bàdàn bẹ́ẹ̀ táwọn èèyàn máa ń sọ kínní kan wọ́n ní kò sí bó ṣe lọ sí Èkó tó lọ kówó lẹ́kọ̀ọ́ Ìbàdàn sì mọ value pé entertainment pàṣẹ pé bóyá ẹ wá ṣe concert kan bàdàn àbí ẹ wá ṣe event kan bàdàn ẹgbẹ́ ṣe máa ráwọn èèyàn tán máa wá torí wọ́n mọ value ẹ̀. so gbogbo táìmù ìgbà yẹn káṣà kọ́ tọ̀rọ̀ yẹn kọ́rọ̀ yẹn mọ́ lọ fà pé àti ibi tí mo ti ń
tẹ́tí rẹ̀ bọ̀ kó tó di pé ó japa. pé kí lorúkọ ẹ̀ aṣáà lọ ó ṣe ó perform baby kan ṣáà jókòó kíníkan ó ṣáà ṣe nǹkan tó fẹ́ ṣe èmi àtàwọn sáńgbà aṣáà jọ wàmpù aṣáà jọ ń ṣe kí lorúkọ ẹ̀ fine ó ṣáà yà ẹ̀ dẹ̀ mọ̀ pé TikTok ó jẹ́ nǹkan tó yẹ pé ibẹ̀ yẹn fẹ́ sọ pé pẹ̀lú kò síbi tí ẹ pa ó sí ibi tó kàn yà ibi tí ó kàn mú yàn lọ́wọ́ dé ibi tó jẹ́ yàn lọ́wọ́ dé ká níbi tó jẹ́ yàn lọ́wọ́ dé so orí TikTok yẹn náà ti bá a fà ló ti di pé ó lọ ń mí ti sàlù ló lọ sí Naira House ó pàdé Shikin àti ibẹ̀ ló ti ń pàdé àwọn celebrity ẹnì pé yẹn tó bá ti ń pàdé celebrity èèyàn lè bá celebrity kan ní lady sí tẹ́ni ẹ ṣe tó náà máa ìwọ́ tó yẹ ọmọ mi wá jẹ́ kí n tẹ 2 sí ẹ jẹ́ n tẹ 3 sí ẹ ṣóyè yín bẹ́yẹn ṣé nǹkan àti bẹ́yẹn ló ti ń gádà kínní yẹn ló ti ń gádà fine kò wẹ̀yìn lẹ́yìn ẹ̀gbọ́n kí ló wà kínní kan nǹkan tá a jọ jẹra wa àfà ṣó wà bó o níbẹ̀ ó sóríire nǹkan tí a jọ jẹra wa nìyẹn normal. ṣé ok ẹ ti land lápá àtọ̀dọ̀ tiẹ̀ báyìí ṣé mo lè béèrè bẹ́ẹ̀. ẹ béèrè kò sí béèrè tẹ ẹ béèrè tí béèrè. ṣé ẹ ti wá pé ìyẹn Àyìndé tó wà lórí TikTok ẹ ti pè rí i pé wá Àyìndé mo fẹ́ ká jọ ya iṣẹ́ kan. mo ti pè rí ó sọ fún mi pé òun ò sí around tó bá máa wà láraǹdì. ṣé kì í ṣe bóyá ó travel lásìkò báyìí. Àyìndé ó travel náà Àyìndé ó lè lọ sẹ́kọ̀ọ́. ok Ìbàdàn ó máa ń wá Ìbàdàn. ó máa ń wá Ìbàdàn ó máa ń lọ sẹ́kọ̀ọ́. ìgbà tẹ wá ní kẹjọ ya iṣẹ́ yẹn ṣé ó wà ń Ìbàdàn gbà yẹn. Àyìndé wà ń Ìbàdàn ó kàn máa ń parọ́ ń gbà mí. wípé kò bẹ̀rẹ̀ bá yín yaṣẹ́. no ibi tẹ́mi ti mọ̀ pé Àyìndé wà ń Ìbàdàn ni pé ó léèyàn kan mi tó wà níbi hòtẹ́ẹ̀ kan tó súnmọ́ ibi wọ́n sọ pé ṣe bá Àyìndé ọmọ yẹn kọ́ lélẹ̀ ni ó máa ń wá sí hòtẹ́ẹ̀ wa ipò ó wà ń bẹ́ẹ̀ náà bá pa Àyìndé àfà ẹ̀gbọ́n mi sí around. so kì í ṣe pé bóyá mo fi ń báyàn jẹ mo ń sọ pé bí tí mo ti ń bọ̀. láwọn nǹkan tó fi fà tẹ́ fi wò ó pé ó dà pé mo fẹ́ fi iṣẹ́ ilẹ̀ lórí ẹni tí mo gbé débẹ̀. so káwọn èèyàn tó wà online kán mọ́ miss kóòtì mi kán mọ́ ò pé bóyá it's like bí pé èèyàn fẹ́ báyàn jẹ fẹ́ yàn nọ̀mánọ̀má. kò sí bíbàjẹ́ ń bẹ̀rẹ̀. ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín tí èèyàn bá ṣe àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá nítorí ìrègùn la ṣe máa ń ṣoore ká tún wá yọ ìrègùn kúrò ń bẹ̀ torí ọjọ́ téèyàn bá máa nílò ìrànlọ́wọ́ èèyàn ṣe máa ń ṣoore ìgbà míì wà téèyàn bá ṣoore fún yàn lóòótọ́ ó lè má jẹ nìyẹn ló máa sàn o bẹ́ẹ̀ nǹkan tó bá mú tó bá ní lágbára láti ṣe wá bá mi ya content ń ṣe nǹkan tó yẹ kó máa ná ẹ lówó náà. ní táìmù tá a wà ọ̀tẹ́ sọ yìí wá bá mi yọ content wá ya content kékeré ní táìmù tá a wà owó ni. nǹkan tí mo mì ní pé òun gangan kì í ṣe nǹkan tó máa ná ẹ̀yin ló máa ná lówó náà. normal. ẹ̀yin lè máa ná ok Àyìndé wà ok ó kè mí ti ẹ̀ gbowó ra ẹ̀ ṣàrò oúnjẹ fún. normal. ó worst jù nìyẹn. normal. ó yá jẹun ó yá ṣe ibo ló fẹ́ sùn kíníkan. normal. bẹ́ẹ̀ ohun tó bá wá kó kàn bá yín yaṣẹ́ yín ṣó fẹ́ bá yín náwó sí ni. so ìgbà tó dẹ̀ sọ pé òun ò sí Ìbàdàn pé tóun bá ti dé òun ó jẹ́ kí n mọ̀. láti gbà yẹn wá ń kọ́. láti gbà yẹn ìgbà táyìndé máa tẹ́sítì mi bóyá ṣé ní ọ̀sẹ̀ yìí ni ó ní ẹ̀gbọ́n mo ti wà ń bàdàn ṣé kí n wá bá ẹni àbí wá bá mi kájọ ṣe one or two nǹkan papọ̀ ó ní kò reply mi kó tó bá máa reply mi lónìí ọjọ́ ò lè send message yẹn sí. àlọ́sẹ̀ yìí ìgbà tó sọ fún mi pé bí Monday àbí Tuesday. inú ọ̀sẹ̀ yìí bóyá bí Tuesday tó lóun ti wà ń bàdàn. ẹ tí lè lose ọ̀sẹ̀ yìí ò tí ì parí náà àbí. kì í ṣe pé bóyá ọ̀rọ̀ owó pù àbí èèyàn tó bá depend lè yàn nìyẹn èèyàn lè yóò máa jẹ́ Ọlọ́run ló máa jẹ́. tóbìnrin yẹn wá ń kọ́. tóbìnrin yẹn yẹ ọmọ kékeré gbogbo táìmù gbà yẹn nígbà tá à ń ṣe ìrẹ́jẹ bọ̀ tá à ń yaṣẹ́ bọ̀ láti ilẹ̀ láti gbogbo táìmù gbà yẹn nígbà tí yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ so ó lé nǹkan lára àwọn èèyàn kan wọ́n pè mí pé àbàbà sójà ẹjọ́ ẹ wà kíníkan ok mo lọ so ìgbà tí mo lọ síbẹ̀ àwọn yẹn ọmọ yẹn rí dìwé bí mo ṣe ẹ mọ̀ pé acting yẹn gbà mí ó máa ń fa èèyàn pé kí lóògùn ní mo láìkí bẹ́ẹ̀ ṣe yaṣẹ́ o. ìyẹn ọmọbìnrin yẹn òun náà ti ń ṣiṣẹ́ ó ti ń tẹ̀lé àwọn èèyàn tẹ́lẹ̀. òun náà ti wà pẹ̀lú èèyàn kan tèmi mọ èèyàn kan péré mo mọ̀ tó wà pẹ̀lú tẹ́lẹ̀. tó ń bá yaṣẹ́ torí ó wà pẹ̀lú póríṣiríṣi o. àwa pẹ̀lú èèyàn ó póríṣiríṣi tó ń bá ṣiṣẹ́ èèyàn kan lèmi mọ̀ tó ń bá ṣiṣẹ́. sọjọ́ tèmi dẹ́ lọ sọ́dọ̀ àwọn ọmọ yẹn àgbà yẹn ló ti gba nọ́mbà mi pé òun fẹ́ mọ tẹ̀lé yín. àgbà tó dẹ́ ti ń tẹ̀lé mi lèmi náà ti ń normal tèmi náà fi gbóhùn náà débẹ̀ tí mo ṣe gbé yẹn náà débẹ̀. òun náà wà ń kọ́ lẹ́nu. òun náà ó wà ní school of theatre. tí òun náà ti blow lórí TikTok ní àbúrò. àṣọ òun ṣe TikTok òun fẹ́ ṣe fíìmù normal fíìmù òun fẹ́ ṣe. so
data dẹ̀ ya content à ń yà lọ bá àwọn èèyàn rò pẹ̀lú àwọn èèyàn títí kan ọ̀gá mi tí mo dárúkọ yẹn so àgbà yẹn láti jọ ń yaṣẹ́. ṣé ti fìgbà kan rò rí pé bóyá ẹ fẹ́ ṣeré orí ìtàgé gangan nísànsán yàtọ̀ sí content creation. Mi fi bẹ́ẹ̀ rò rárá. kí ló dé. kò sí ẹ̀kan. láìkẹ́. mi láìkẹ́. rí nínú àwọn olóṣèré tíátà àtànjẹ́ theatre artist àtànjẹ́ theatre actors or actress tí rí kan nu wọn rí tẹ́ kan rò pé kẹ́ni tí ẹ pè mí síṣẹ́ inú mi máa dùn. èèyàn tí mo ṣe gbogbo táìmù gbà yẹn ò ní Ọdúnládé táìmù gbà tó ń ṣe OTP kìíní tó ń ṣe bíi Sàámú Alájọ bóyá episode kí lorúkọ ẹ̀ mo ṣe ya content gbogbo táìmù ọdún náà táìmù gbà yẹn. ṣe ti ever make attempt láti bá irú Ọdúnládé yẹn pàdé rẹ̀ àbí pé bóyá kẹ̀kan bá sọ̀rọ̀ pé ẹ fẹ́ yàṣẹ́ lọ́ndẹ̀ àbí kẹjọ yàṣẹ́. bẹ́ẹ̀ mi ṣe wá yìí tán bá gbé wá àwìkó nǹkan tí mò ń tí àlàyé sọ ni pé tí inspiration yẹn bá wá pé normal láti pàdé lágbájá báyìí ló lè wá tí ó bá ti éèmù tọ̀dọ̀ tèmi ni pé ní láìfù yìí ni pé tó bá lówó lọ́wọ́ kò síbi tó lè dé kò sí lẹ́kùn yẹn tó lè kàn owó ló máa jẹ. ok torí àkókò wa torí ọjọ́ ti lọ gan àwọn ọ̀rọ̀ pọ̀ bẹ̀tẹ̀ ọ̀rọ̀ pọ̀ ẹbí náà mọ̀ ọjọ́ ti lọ ẹja gé kúrú báyìí ọjọ́ bàbá Sójayé jókòó tó pé iṣẹ́ ìdùnmọ̀ mi nù gidi gan pé mo jẹ́ content creator bóyá tẹ bá kọjá níbi kan tán pariwo bàbá Sójayé àbí bóyá tẹ kàn ń lọ tán ní Sójayé ló ń lọ yẹn ọjọ́ wo ni ẹ ti wòrí tinú yín dùn pé ẹ mẹ́jẹ̀ ń tàn yín ó máa ń dùn mọ́ mi gan o pé normal pé mo ṣe jẹ́ content creator yìí ó máa ń dùn mọ́ mi gan torí pé tí n bá rìn ládùúgbò bàbá Sójayé tí n bá gbé ọ̀kadà pé bọ̀bọ̀ tó máa ń ya content pẹ̀lú olùkọ́ni ẹ ló ń lọ yìí wọ́n á tún máa porúkọ mi mọ́ olùkọ́ni èèyàn torí náà pé gbogbo táìmù gbà tí wọ́n pè mí ṣò kan ní kí lorúkọ ẹ̀ Ìjẹ̀bú Òde so wọ́n gbé mi sí àwọn làwọn èèyàn torúkọ ni wọ́n èlì mi wọ́n gbé ṣé bàbá Sójayé náà ó wá pọ̀ tó kí lorúkọ ẹ̀ yẹn àgbà yẹn inú mi máa ń dùn bí mo ṣe jẹ́ content creator. ṣé ó ní iṣẹ́ tí bàbá Sójayé kọ́ before kò tó di content creator bóyá iṣẹ́ báyìí ni mò ń ṣe tẹ́lẹ̀. normal gbogbo táìmù gbà tí mò ń ṣe content yẹn náà mò ń ṣiṣẹ́. iṣẹ́ ò ní ẹ. mo ń ta tailoring materials. ṣé tailor bàbá Sójayé ni. no tailoring materials táwọn tailor fi máa ń rán aṣọ. ok mo máa ń taṣọ náà. ìgbàgbọ́ tèmi ni wípé bóyá ẹni tó bá ń ta tailoring materials yálà kọjá pé bóyá ó ti ya ìdí iṣẹ́ tailor kọjá rí tó wà wípé kò ń já sí di kò papọ̀ ó kàn sún mọ́ra wọn ni. ká wá gbà ẹ́ pé bàbá Sójayé ò kì í ṣe comedian pé kò kì í ṣe content creator iṣẹ́ wo ni bàbá Sójayé ò bá ṣe. iṣẹ́ tí mo sọ náà lálákọ̀ọ́kọ́ yẹn màmá ṣe. tailoring materials. ní títà àti aṣọ títà. bẹ́ẹ̀ni. ok àbó ní nǹkan tẹ́ fẹ́ káwọn fan ní mọ̀ tí mi ti béèrè nípa bàbá Sójayé. nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn náà pé kán ṣàánú mi kán máa bá mi subscribe sórí YouTube mi bàbá Sójayé orí Instagram mi irú project tí mò ń yá lọ́wọ́lọ́wọ́ báyìí tí ń ṣe olè ńlá episode 9 ti jáde sórí YouTube. báwo ni 1 and 2 ṣe lọ ẹ kàn fún mi ní brief capping àwọn iṣẹ́ yẹn. briefly nǹkan tó jẹ́ kó lè ńlá jáde náà ni kan lára àwọn ọ̀gá mi tán jókòó yìí. nígbà tí ṣe content creator làwọn náà ni. bẹ́ẹ̀ ni àwọn náà sì ń bọ́ lórí ètò ara àwọn èèyàn mi náà ni wọ́n. ok ó dáa. so gbogbo táìmù gbàyìngbà tó lè láyẹn máa bẹ̀rẹ̀ olè láyẹn ká bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ láti last year ó la bẹ̀rẹ̀ content olè láyẹn so ó kàn lọ́jọ́ kankanjọ́ jókòó ni akànró ni pé ó jáàyò lè ńlá àwájọ gbọ́pọ̀ lọ́kàlẹ̀ jáàyò lè ńlá bàtà máa ya episode 1 yẹn lóyún pé ìgbà tí a fẹ́ lọ yaṣẹ́ yẹn náà òun náà ti ń kírètì pé òun ó ya gbọ́dà ju tòun náà ìgbà tá a máa kọ́ lọ ya episode 1 olè ńlá àgàlà láti lọ ya nínú gbọ́ àgàlà àdẹ̀mú bíi cast èèyàn kan náà tó yẹ pé àwọn èèyàn náà mọ́ lógún pa táwọn arógùn pa bá ń gbọ́ so aṣáàmù bàbá yẹn náà dà ní pé ká ya episode 1 níbẹ̀ yẹn so briefly bí olè láyẹn ṣe jẹyọ ni pé àwọn kan wọ́n ti ń lò mí bọ̀ tipẹ́tipẹ́ wọ́n á wò pé ẹni tí màṣírí àwọn pé káwọn yanjú ẹ̀ kókó ń bẹ̀ so ìgbà tán wá rí ibi tí mò ń gbà lọ
èmi wá rí traces mi dẹ̀ mú. ṣé nínú content yẹn ni mò ń sọ sírì ni mò ń sọ ṣe báyìí ẹ̀yin lẹ béèrè. ó ti fẹ́ máa jojú ayé lójú mi báyẹn. kò jojú ayé bí content creator ṣe máa ń ṣe ni a máa ṣàlàyé fún yín bíi pé bó ṣe ń ṣẹlẹ̀ bíi pé lójú ayé. So mò ń sọ ẹ̀ mọ̀ pé nọ́ọ̀mà náà fíìmù náà máa ní bẹ́ẹ̀ ó dẹ̀ máa ní end. So torí pé iṣẹ́ yẹn a ṣe ní series ká má ṣe ní long film. Torí pé a ṣẹ̀ṣẹ̀ ń jẹbọ ní tábàlà ṣe ní long film owó máa pọ̀ tá a máa ná. Bọ̀ ìgbà tá a jẹ́ kọ́mẹ̀dì àbá tó bá jẹ́ kan lára èèyàn tí mo ti bá ṣiṣẹ́ rí òkè ìwọ náà wá present ń bẹ́ẹ̀ wá o òun náà ti mọ̀ pé tó bá wá òun náà fẹ́ fi sílẹ̀ ni pé jẹ́ èlò ni a need tá a fẹ́ fi ra àwọn nǹkan tá a need ok mo máa fi 2000 lẹ̀ mo máa fi 1000 lẹ̀ so briefly pé episode 1 tẹ́ ni pé bí episode 1 ò lè láyé. lómi ní fẹ́ kẹ́ sọ gbogbo ẹ̀ nítorí káwọn èèyàn bá jẹ́ lọ́ba yẹn. ẹ jẹ́ ká sọ shortly ni pé wọ́n gbéṣẹ́ mo ti mọ àṣírí wọn so wọ́n dẹ́rù nìyẹn sí mi pé kó lé mi so ìyẹn wá lé mi bó ṣe lé mi lọ so ó ṣùtọ̀ tá mi nínú bẹ̀ yẹn so yẹyin so ó ti wá wò bóyá bàbá ti lọ so ìgbà tí bàbá yẹn wá ń bọ̀ bàbá yẹn ṣáà já ìwé ó ń bọ̀ ó wá wò ọmọ ènìyàn àbọ̀mọ ẹran kinní kan èèyàn ni o so sì rí i pé mo ṣì ń bleed mo ṣì ń respond ibẹ̀ ló ti gbé mi disappear ó jẹ́ nǹkan tó yẹ pé ogun pọ̀ so ibi tí ẹja kan lọ wò lórí ẹ lọ subscribe sórí Baba Sojaye TV Baba Sojaye TV ní YouTube bẹ́ẹ̀ ni ok Instagram Baba Sojaye náà ni TikTok Baba Sojaye náà ni Facebook Baba Sojaye náà ni Baba Sojaye gbogbo àwọn which means lórí gbogbo social media Baba Sojaye nọ́mbà tẹ Baba Sojaye máa gbé sí so ìkan láyé ṣẹ̀ṣẹ̀ wà máa create content fún tí ń ṣe ẹ mọ̀ pé mo dárúkọ orúkọ mi lẹ́ẹ̀kan pé Dàda mo dárúkọ Dàda so òun ni a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe content kékeré náà lórí òun náà tí ń ṣe Dàda Federal ìyẹn lójú òpó bo nìyẹn. Orí Instagram náà ni torí pé a ti ń change ẹ̀ àti ń gbé síra wọn so ẹ ti mọ̀ pé Baba Sojaye wọn ti mọ̀ téèyàn bá fẹ́ change ẹ̀ èèyàn orúkọ téèyàn bá fẹ́ lò èèyàn á ya content tó jẹ́ pé wọ́n á tún fi máa. à ń lè so papọ̀. pọ̀ mọ́ orúkọ yẹn. Baba Sojaye ó rí pé ẹ rí pé mo ń sọ látẹ̀kan pé ó ń wù mí kí n béèrè àwọn ìbéèrè kan ṣùgbọ́n mo ń wo àkókò ṣùgbọ́n mo wò pé ní kékeré kí n kàn sáré béèrè ìrìn àjò content ajé adẹ́rìn-pòṣónú gbogbo ẹ̀ báyìí báwo làwọn òbí ṣe tẹ́wọ́ gbà ìyá àti bàbá ọwọ́ wo náà fi gbà. ní sáìdì tọ̀dọ̀ tèmi nígbà tèmi bẹ̀rẹ̀ content wọ́n rò pé kí lọ́mọ yín ṣe kí ní í ṣe bọ̀ kí n má jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó gùn bọ̀ ìgbà kan wá rí i pé bọ́mọ yín ṣe ń ṣe àwọn ń gbọ́ ya Baba Sojaye lọ́tún ọmọ yìí ní nǹkan kan tó fẹ́ ṣe tó fẹ́ jẹyọ so ìgbà kan wá rí i pé mò ń ṣe content yẹn ibẹ̀ ló ti ń dùn mọ́ ọ́n tó ti pé dáàdi Baba Sojaye bàbá wẹ̀yìn ta ni Baba Sojaye kò tètè mọ̀ pé ọmọ náà dáàdi ẹ̀yin là ń kí tọmọ yín ṣe content a máa ń gbádùn ọmọ yín yẹn gan o so ibẹ̀ yẹn èmi rí bí wọ́n ṣe tẹ́wọ́ gba èmi. bẹ́ẹ̀ ṣé àwọn òbí tẹ́wọ́ gbà láti bẹ̀rẹ̀. wọ́n tẹ́wọ́ gbà wọ́n no ẹ mọ̀ pé láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọmọdé a lè máa ṣe àwọn nǹkan kan tó yẹ pé wọn ò ní mọ̀ àwọn òbí ò ní mọ̀. kí wọ́n mọ̀ sí ìbẹ̀rẹ̀. ṣùgbọ́n gbàdúrà máa jáde síta wọ́n wá rí pé yes ẹ jẹ́ kọ́mọ ẹ̀ máa ṣe nǹkan tó ń ṣe lọ. ṣé ìrìn àjò content creation tó ti ní nǹkan kan ṣe pọ̀ mọ́ pé bóyá ìrìn àjò ìfẹ́ pọ̀ mọ́ ilé àbí ẹbí. nǹkan tẹ́mi rí ni pé ní táìmù kan ó ní chọ́ọ̀chì wa so ó máa yín ká sọ pé tí mo máa èmi kàn máa fi ń ṣeré nọ̀ní norms pé àná mi ó máa yín wá sọ pé ṣé o mọ̀ ìyàwó tó ló fẹ́ fẹ́ ní kíní kankan so ọmọ yẹn ṣáà wà ní táìmù yẹn that time is like bíi December period ṣáà sọmọ ẹ wá wálé ìyá ẹ wá mú pé ìyàwó rẹ tó máa ń sọ òun lélẹyìí o èmi náà wàá mọ kàn máa ń bọ ọmọ ẹ sọ àáfà báwo ni school àkànjọ ń sọ̀rọ̀ kì í ṣe pé bóyá mo really go láti fẹ́ gẹ̀ yẹn so aṣáájọ ń ṣe so one of my content ó ṣáà ń lọ so mo kàn create content kan ni lóyún náà pé ẹ̀mọ̀ pàṣípò ooru máa ń wà àsìkò òtútù máa ń wà so mo wá lọ yaṣẹ́ yẹn so ìgbà tí mo wá yaṣẹ́ yẹn so mo kàn dédé word set straight ni mo ti bọ́ ẹ̀wù mi so ó wá ku ṣòkòtò mi ó wá ku boxer mi so mo wá ń domi so wípé ooru ni o kíníkan so audience wa pọ̀ so àwọn èèyàn wá wò pé it's like they ṣèṣe pé ẹni tí ṣóye yín àwọn kan pa ewo ó ti lọ tójú bọ̀ ó ti lọ ṣe gbá kíníkan but message tèmi kan fẹ́ pass fáwọn èèyàn pé kí gbogbo àwọn èèyàn kí wọ́n rọ́ọ̀ṣì sí orí page ẹni yẹn pé kán máa ẹ mọ̀ pé dìmọ̀ táwọn èèyàn bá ṣe ń fún yẹn ní
comment ó máa ń dùn mọ́ yàn ó dẹ̀ mọ́ lè bára dé ńgbà mi bọ̀ fún èèyàn tó yẹ pé o ti ń bẹ̀rẹ̀ látẹ̀yìn oríṣiríṣi èèyàn lè sọ èèyàn máa bá pàdé pé mo ti bá pàdé rí dáadáa o ní wo bẹ̀ ibi tí wọ́n ń ṣe kíni tó ń lọ nìyẹn sọ́dún ìyá ẹ̀ kàn fi kí ló rí pé ṣé wọ́n tí mo fẹ́ fún lọ́mọ rẹ̀ ló ń bọ́ ara rẹ̀ lẹ̀ lọ́ọ̀nláìn kíní kan ìyá yẹn ṣáà para mo wò pé ṣé mo sọ fún yín pé mo fẹ́ fi ọmọ yín àbí nǹkan kan sometimes àwọn ti rí bàbá Sójayé gẹ́gẹ́ bí àná ṣó ti yẹ yín so sometimes time gbà yẹn tẹ́mi bá wá wo ẹ jẹ́ n pàṣẹ sáwọn ará ilé ṣó yẹ yín sometimes èèyàn lè bá irú nǹkan báyẹn pàdé kò sọ pé nítorí pé nǹkan tí wọ́n ti ń create láti over a years kó wá stop that time. nítorí pé wọ́n sọ̀rọ̀ yẹn àbí torí pé obìnrin kan fẹ́ kúrò torí pé obìnrin kan fẹ́ kúrò torí pé kò láìkì nǹkan tó ń ṣe tó dẹ̀ jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe táwọn èèyàn fi ń gbà tiẹ̀ nìyẹn tán fi ń ṣùrùbù ẹ̀ so ibi téèyàn bá dẹ̀ ti ń ṣùrùbù èèyàn bẹ́ẹ̀ báyìí èèyàn tí ó ṣe ni láàánú wà ń bẹ èèyàn tó lè gbéyàn lọ àbúrọ̀dì wà ń bẹ èèyàn tó yẹ pé ó láìkì bẹ́ẹ̀ ni ó ṣe àti àmúfẹ́ mìtẹ́ ni at online owó sára lè wá pé àbùn láìkì ṣẹ́yìn ẹ send account number so ní ìsìngbà tí ẹni ẹ bá wá dí ọ̀nà yẹn bó lẹ́ni ẹ ṣe fẹ́ máa jẹ ó ti jẹ́ pé content creator tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ kì í ṣe time yẹn náà lèyẹn náà máa ń jẹ bọ́tà bá ti bá ṣe débì kan aláìkì iṣẹ́ ni àfẹ́ bá a ṣiṣẹ́ èlò lẹ́gbà àwọn gangan náà máa sọ pé èlò ni kí n fún ọ ibi tí wọ́n bá ti sọ pé èlò ni kí n fún èlèyàn ti ń jèrè nǹkan téèyàn ń ṣe so ìwọ tó bá lẹ́bùn mọ́ wo nǹkan tó ń bá ibẹ̀ ń fẹ́ fi kásẹ̀ ńlẹ̀ báwo máa dẹ̀ ṣe mu wa ni pé ókè o ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló fẹ́ di content creator láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sáré pé ó wù mí náà káyé mọ̀ mí ó wù mí káwọn èèyàn máa gbọ́ mi ó wù mí káwọn èèyàn máa sáré tẹ̀lé mi lẹ́yìn ṣùgbọ́n àwọn ìdojúkọ ti lé ẹlòmíì padà sẹ́yìn bẹ́ẹ̀ni o àwọn ìdojúkọ ti jẹ́ kẹ́lòmíì lè tẹ̀síwájú bẹ́ẹ̀ni o ẹlòmíì ọ̀lẹ ti jẹ́ kó dáwọ́kọ́ ṣé nǹkan tí mò ń sọ yé fún àwọn tó wá ń bọ̀ lẹ́yìn tẹ́yìn náà wẹ̀ pé àwọn kẹ́dọ̀ ẹ̀pẹ́ ní gbìyànjú àbí tẹ́tí ẹ̀ wẹ̀ pé ó kẹ́ ẹ̀ jẹ̀jà sọ́bà pé fún àwọn tó ń gbọ́ wa tó yẹ pé àwọn náà ní ambition láti di content creator àbí wọ́n tiẹ̀ ti ń create ẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé wọ́n ti bá àwọn ìjákulẹ̀ pa ẹ̀ máa pé mo béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan pé ǹjẹ́ ó ti ṣẹlẹ̀ rí pé ẹ ti déwájú ẹnìkan tó jẹ́ content creator àgbà tẹ́lẹ̀ fẹ́ bá yaṣẹ́ rí tó ṣàn yín out ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn míì rí tó yẹ pé ẹlòmíì ti ṣe torí ẹ̀ quit. kò ṣiṣẹ́ yẹn mọ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. so kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ gba àwọn tó yẹ pé wọ́n wà nílé tó yẹ pé wọ́n wù wọ́n lọ́kàn àbí tó yẹ pé wọ́n ti bá ìjákulẹ̀ pàdé lẹ́gbẹ̀ẹ́ kan lọ́sì lọ́tún lọ́sì kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ pàṣẹ sí wọn. àmọ̀ràn tèmi fẹ́ fún wọn ni pé nílé ayé kí wọ́n kọ́kọ́ mọ nǹkan tó ń pè ní never give up until I reach there tó bá ti mọ nǹkan tó yẹ pé mi ò ní give up I will not give up àti pé tó bá ní passion ẹ mọ̀ pé tí wọ́n bá ní passion give up yẹn kò ní wá tó bá ní passion láti fẹ́ ṣe nǹkan ìgbìyànjú lèyìn ó máa ṣe èyàn mọṣẹ́ tó yẹ pé yẹn ó ṣe sometimes iṣẹ́ kan lè wà tó yẹ pé kò ní wá meaningful ẹni á kàn jùlẹ̀ á dẹ̀ gba gbogbo ilé ayé kan àwọn yóò dẹ̀ mọ gbà wọ́n mọ dù lọ́tún wọ́n mọ dù lọ́sì wọ́n mọ dù lọ́sì. nkàlùkù àmọ́ já tiẹ̀ ń bẹ̀. pé jẹ́ kí n bá ẹni ìyáṣẹ́ kí lórúkọ ẹ̀ láti lè mọ ṣe kí ni láti lè mọ táàpù lára ògo tiẹ̀ ní o. ẹ mọ̀ pé like ẹ má yẹ kí n fi yẹn kankan ṣe example torí time wa so advice ti ń fún ọ ni pé kí wọ́n mọ nǹkan tó ń jẹ́ passion àti never give up so téèyàn bá ti ní passion fún nǹkan téèyàn fẹ́ ṣe téèyàn dẹ̀ ní ìpinnu pé mi ò ní give up ibi tó bá fẹ́ ṣe kíni sí tó bá fẹ́ já sí ni kó já sí kó sá já sí bí ayọ̀ kó fi yẹn parí ẹ̀ pé kó já sí bí ayọ̀ ẹ mọ̀ pé 50-50 ni ibi tó bá fẹ́ já sí kó já sí ẹ mọ̀ pé lómi ó lè bọ́ síbò mi bọ́ tó bá ní believe pé ibi tí mò ń lọ àwìrí jẹ time ní gbogbo nǹkan àkókò dẹ̀ everybody ṣiṣẹ́ dé lórí.